lọ bákan ayé yìí ó lọ bákan ó lọ bákan ó hà. ẹ̀yin officers méjèèjì ṣé ẹ mọ̀ pé post tẹ wà ó wà competitive ni àwa fi yín jẹ oyè àwòdì ẹ wá tó adìyẹ ń gbé with the height of crime tó ń ṣẹlẹ̀ ní division yìí tó ń ṣẹlẹ̀ ní state yìí inú yín lè dùn láti gbéra yín ní police officers lẹ́yìn àwọn agbókò ń pààyàn bẹ́ẹ̀ yẹn agbókò ń pààyàn lọ́tún wọ́n ń pààyàn lọ́sì ìgboro ń dàrú kò tiẹ̀ wá sí nǹkan tó ń lọ mọ́ ikú níṣà tí wọ́n bá kidnap wọ́n á jalè tí wọ́n bá jalè wọ́n á pọmọ school tí wọ́n bá kí ló ń ṣẹlẹ̀ ṣé ẹ mọ̀ pé Fonto's responsibility wà ní security ará ìlú ni. à ń gbìyànjú sá. I mean, we are trying our best. Will you keep quiet? Sorry, sir. Sorry for yourself. I don't need any sorry from you. Mo ń sọ nǹkan tó ń dùn mí. Mo ń sọ nǹkan tó ń ṣéèkì iṣẹ́ tí mo jókòó sí. Ẹ sọ pé sorry. Ṣé sorry yẹn ni wọ́n sọ fún mi ní police college ni? Àbí sorry yẹn ni wọ́n kọ́ yín ní police college? Ṣé sorry yẹn ló ń fi family mi ni? Àbí sorry yẹn ni responsibility èmi àti ẹ̀yin tó yẹ ká mójútó? Dájúdájú, ẹ ti ń gba àbẹ̀tẹ̀lé. Yes, ẹ ti ń gba bribe ni. No, sir. No. If you want me to take that no, if you want me to believe that you did not compromise your responsibility, I give you 5 days. 5 days. Ẹ gbọ́dọ̀ arrest gbogbo àwọn tó ń perpetrate crime yẹn. Wá síwájú mi bí. Yes, I want to see them. Tí ẹ bá kó wọn wá síbí kí wọ́n tó lé mi lókè èmi àti kọ́kọ́ lé yín níbi tẹ́ wà yìí. Is that clear? Yes, sir. Ó lọ bákan ó hà. Say you feeling this and make it turn up. I got the vibe, know the whine me, baby whine. I got the vibe, baby get so more. Killing the show everywhere, so more, so more. Mi ò kàn lè kọrin lásán, mi ò kàn lè dára lásán, mi ò kàn lè ṣakọ lásán, mi ò kàn lè dẹmọ lásán. I got the mola, say you want some mola, I will give it to you better. It's Joel on the bed. When you ready, that you make it turn up, turn up. Make you turn up. When you ready, that you make it turn up, turn up. Make it turn up. Say you feeling the beat, make it turn up, turn up. Make it turn up. Say you feeling the sound, make it turn up, turn up. Aye yeah, oh na na na. Aye yeah, aye yeah, na 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 na. Aye yeah. It's Joel on the bed. Show more. Kàn lè kọrin lásán, mi ò kàn lè dára lásán, mi ò kàn lè ṣakọ lásán, mi ò kàn lè dẹmọ lásán. Baby my rules God, baby my rules God. Ọmọ pẹ́ mo pọ̀ pa, baby mo pọ̀ dáadáa o. I got the mola, say you want some mola, I will give it to you better. Baby ọkùnrin mẹ́ta. Bọ̀dá mi ẹ ṣe mo dúpẹ́ ẹ wo ṣé rí ẹ mọ̀ wípé bí ṣe wà mí kì í ṣe ọmọ kékeré mọ́
àti pé gbogbo nǹkan tájọ ohun tẹ́ ẹ sọ fún mi mo wá wo gbogbo ẹ̀pọ̀ mo wá wò pé nǹkan tẹ́gbọ́n mi ṣe fún mi mo gbọ́dọ̀ fi ẹ̀mí wọn pé mo gbọ́ràn sí wọn. àwọn ọ̀rọ̀ tí máa ń bẹ̀ sọ pọ̀ oríṣiríṣi nǹkan ni mo fẹ́ kó o gbé ṣe nílé ayé yìí tí mo lè bẹ̀ sọ èwo nínú ẹ̀ gangan ni o sọ pé o fẹ́ kí n mọ̀ ọ́ta. mi jẹ gbèsè lẹ́fun yìí bọ̀dá mi ẹ bá sọ gbèsè kankan o nígbà tí mo jẹ́ pé mo béèrè kan lọ́wọ́ yìí ẹ jẹ́ ń fún mi máa tó wá lọ jẹ gbèsè ọlọ́run máa jẹ gbèsè. mi ò ló jẹ gbèsè o. ok mo ní inú gbogbo ọ̀rọ̀ tá a máa ń sọ àwọn advice tí máa ń fún ẹ èwo nínú ẹ ló ṣetán láti mú ṣẹ. ẹ̀yin lè ṣara yín náà ẹ má jẹra yín lọ fún èmi mọ̀ bí mo ṣe mọ́ bá kan mi sísìn wọ́n ní èwo gangan lọ fẹ́ káwọn sí. ẹ wo bọ́dà mi ẹ ṣe o ọjọ́ yẹn á dà lẹ́ o bọ́dà mi ẹni kúkú òjijì o. àmín. bọ́dà mi ṣe ní bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí ẹ ń wò mí dáadáa yìí ṣé ẹ mọ̀ wípé ẹ̀yin làgbà ṣé ẹ mọ̀ pé lẹ́yìn olórí ẹbí ẹ̀yin ló kàn ṣé ẹ mọ̀ pé wọ́n bí èmi tẹ̀lé ẹ̀yin ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ ìpọ́ bí èmi tẹ̀lé yín bọ́dà mi ṣé bí mo ṣe wá tó yìí ṣé kò yẹ kí n lọ́kọ̀. ṣé wá rí mo á wò pé gbogbo nǹkan tí ẹ pè mí tẹ́ ẹ sọ fún mi yẹn mo gbọ́dọ̀ ṣe kí ni kí n mú ojú tó bẹ́ẹ̀ ọkọ mi rè o my shishi. àwa ni bẹ́ẹ̀ ṣe wà yìí àwa kì í yàtọ̀ síra wọn ẹ̀ ń bá làwọn ò rà wá oríjà rẹ̀ lọ́ọ̀dẹ ní. ẹ bọ́ tọ́jú mi o kò sí ọ̀tọ̀ kì í ṣe fún mi o má ṣe gbé bẹ́ẹ̀ mẹ́ni mo gbé kọ̀ọ̀pù ẹ̀ jẹ́ ní. títí rí. my love. ọkọ tó fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀. àwa ni. ẹ̀yin dà. mélòó lára wa àwa ni Ọlọ́run dá wa lọ́la sí pé àbí. ni wọ́n ní àwọn fara mọ́. bọ́dà mi kí ló ṣẹlẹ̀ kí ló dé tẹ́lẹ̀ fún ọlọ́pàá gbẹ̀dẹ̀ lẹ́bi kí ló dé. àwọn ní àwọn ọ̀pọ̀ ọlọ́pàá ìsọlọ́pàá wọ́n fara mọ́. ẹ ṣe bọ́dà mi ẹ ṣe. mo ti rí i kí ló wá fẹ́ kí èmi ṣe sí ọkọ tó mú wá ń sìn. kí ni nǹkan tá a fẹ́. bọ́dà mi ṣíṣí mi rè o ṣíṣí mi rè nǹkan tó mo fẹ́ sí ni pé mo fẹ́ kẹ́ ṣe ìyàwó fún mi káyé gbọ́ ọ̀run. ṣé ẹ rí bá a ṣe wà wá sort of casting family wa kò sí mọ́ ọ wá ní pé tàbá ti dọ̀rọ̀ ní pé ìṣòro wa ti múra ẹ ló lọ o tẹlifíṣàn ìṣojú nìkan lè fi ń wò kí ló dé sẹ́ gbàlagbà wò ní pé ẹ̀yin gbìyànjú ẹ̀ wò àga yín ni ṣé ẹ rí àwọn ò lè kó suwọ́ ẹ̀yin lẹ́ẹ̀kọ́ suwọ́ lè wá sí ẹ̀ mọ̀ pé ẹ̀yin lẹ́ni sínsìn ẹ̀ mọ̀ àlòkù ọkọ̀ àwa fẹ́ rà ní ọwọ́ yín ni ó lè mọ̀ sí ìfín tàbí kí dísù rẹ̀ mọ́ sí dáadáa oríṣi oríkì ẹ kò sí gbogbo nǹkan tí àwọ̀ wà gbà nǹkan dáná àwọ̀ ò mú ìwé wá fún yín ẹ̀yin wà á ẹ wà á rà àbí kílẹ̀. ọ̀pẹ kò sí nǹkan tẹ̀ sọ tí ò right ẹnu ní gba anything tí o bá sọ nǹkankan náà ló ṣáà máa ń fa nǹkankan ẹ̀wọ̀n pé tá a bá pàdé lórí títì ó possible kẹ́ má lè kí ni káírò máa bàjẹ́ ẹ̀bẹ̀ ìgbà tó ń dẹ̀ ti mú yín wá ń sìn ó di dandan ká gbà yín bí ẹ ṣe wà ẹ wọ́n ọmọ ẹmọ tó ṣẹlẹ̀ ẹ lọ mú déńdé láwò rí jò náà bẹ̀rẹ̀ orin. mi bí tíátà ni ẹ ń ṣe àbí àti ẹ máa fatọ́ aláǹtà lọ́kọ́ ni. a ní ẹ lọ mú ọjọ́ ìgbéyàwó. wọ́n ní ọjọ́ èrò ká lọ mú. bọ́dà mi ojú ọmọ ní tí. àmín. bọ́dà mi ẹ wo adá fún yín ẹ wo bọ́dà mi kò ní dá fún yín o. ọmọ àdá àwọn yìí. bọ́dà mi ẹ má bínú ẹjọ́ tó lọ inú mi dùn dé ìsàlẹ̀ ẹkùn mi ṣé rí nǹkan tó lówó orí mi bá ti fẹ́ ni màá bá wọn fẹ́ bọ́dà mi ẹ jẹ́ ká mú 1972. 72 báyìí 87 ni kó mú táwó lọ́wọ́ kú. ìyẹn náà tẹ́ mi lọ́rùn. 87 náà tẹ́ yín lọ́rùn. ẹ̀sìn àdúkẹ́. ẹ ṣe bọ́dà mi ẹ ṣe gan inú mi dùn gan o inú mi dùn gan o. inú tèmi náà dùn at least wàá tiẹ̀ lọ sọ́hún wàhálà ti wá dínkù bí. wàá mọ nǹkan ń tẹ́ra fún apọ̀ o àwọn ò ní nǹkan fún mi sọ lẹ́ẹ̀kan mo ní our sort of casting family wa cast ẹ kọ́lé fún wa kò síbi táwọn ọmọ gbé òun náà mọ ibi tí mò ń gbé ẹ kọ́ ilé ẹ sì ra àwọn nǹkan tó bá dáa sí ibẹ̀ ẹ ṣeun. láti fẹ́ la máa ṣe. ẹ ṣe àdúpẹ́ o ẹ ní sùúrù
ẹ ní sí alálejò níbẹ̀ tí ẹ fi lọ wà wá mọ̀. rẹ sí ìyàwó mi ń lé o ṣé àbá ní kẹ ẹ jẹun. ẹ ti kí sí mi yín pa àwa mo ní dà. ẹ wá mọ̀ tẹ́ bá ṣe àtìyàwó àtọkọ ẹ lọ sí kitchen ẹ lọ sí tó bá wù. sí ìsìnkú olúwa mi mi jẹ́ o. mo tó bá tẹ̀yìn bá bá mẹ́rin pé ètè bá kí n jẹ ẹ̀yọ́ sẹ́gbẹ̀ ètè bá ń jẹ kẹ̀jẹ́. ṣé èso ìgbìn fún bẹ́ẹ̀. èmi ò lè fògùn ikú sí i. gbogbo táwa ní sáàlì mọ́ kó yòókù lọ táwa jẹ tán. Mọ̀lábí iṣẹ́ ibẹ̀ yìí àtìyàwó iṣẹ́ máa ń pèrè ayé tẹ́ máa ń sọ wáyé lẹ́mí àtọkọ mi náà máa ń ṣe. Sísì. Máa ṣíṣì. Àlùbọ́sà. Aṣọ òkúra fẹ́ni tí ò ní. Tètè àwọn. Wọ́n yẹn ò lẹ́bi o, wọ́n lọ ní kó mọ́kọ̀ wá o. Kó tó dẹ̀ rí ló mú wá yẹn. Hello, Martin. Níbo ló wà now? We've been here for ages. Àti wà bí for an hour now. Báwo ló ṣe ṣe báyìí, man? Oh. Okay. No problem. No, come on. But ó yẹ kó mọ̀ pé gbogbo tá bá ná bí báyìí on your bill ni, you know. I trust you. Bàbá olówó. Olówó tí o mọ Monday. Yeah, honestly, ìtorí tàwa lọ́lọ́run ṣe dá ẹ. Ó wá ṣe ẹ́ lólówó nínú wa. Kí a máa bẹ́ẹ̀ náwó. Come on. Anyway, má pẹ́, you know. Ó yẹ kó mọ̀ wọ́n ti ń kó nǹkan bọ̀. All right. Yeah, don't be long, bro. All right. Martins. All right. Yeah. Oh, I'm be now. Oh, he's a lawyer boy. Eddie, he's doing well. It's fine. Yeah. That woman worry. To Batty Debbie. All right. Cheers. Yeah. Bye. Martins. Kí ló wí? Ọmọ akẹ́ni bàbá yẹn yìí ó ń sọ pé olówó lòun jẹ́ láàrin wa. Ọlọ́run dá òun fún àwa ni. Tó àwa máa bóun ná owó. Of course. Àdẹ̀bà ná. Bẹ́ẹ̀ni now. Beauty of money is spending, you know. Of course. Owó òfin àti ẹ̀bá náà. Jẹ́ nǹkan tó bá mú ẹ o. Nǹkan tó bá mú ẹ. Okay? Chief, yeah. You know what? I believe in you. I confide in you. That's it. Àwọn waiter yẹn ò tí ì dín náà, kí ló ṣẹlẹ̀? Waiter! Àyè ó lọ bákan. Honey. Yeah, oh yes. Fine, I've served your food. Food good. And now? No, can't you log it for me? Not long business. If not again now. See, I've just served your breakfast. Meeting with lawyer was very, very important. You know, these things now. Show me, Tibati, you just prepare my favorite. Hey, honey, don't live on an empty stomach. Just munch something. You know what? You look beautiful. Thank you. Okay, when I return, okay? Ṣé mama continue lele. Kí ló tí màá ní máa ń ṣe báyìí fún mi now? Bébí ká fọwọ́ wẹ̀wọ́ lọ́wọ́ fi mọ́. Àyè ó lọ bákan. Kúnlé. Àǹtí mi. Bọ̀dá mi kan. Wọ́n ti jáde láti ìrọ̀lẹ́. Ṣé ò sí tàbí?
ló sọ pé ṣẹlẹ̀. ó ní bọ̀dá wọ́n ti jáde lọ. ó ń sùn. àní wọ́n ti jáde. bọ̀dá mi ti jáde. ó tẹ̀ ti dá nígbà tí mi ti ẹ̀ bá bọ̀dá mi gbé wọ́n ti jáde lọ tí mo dẹ̀ ti bá wọlé tábàárí gún àfòdìdẹ̀ ṣẹ̀bọ̀. ṣé gbé bọ́ wá ní. olówó orí mi mo kọ́ tó ṣẹlẹ̀ èmi àtọkọ mi ọ̀rẹ́ ọkọ mi ó ń ṣe pati àwa fẹ́ lọ síbẹ̀ kò dẹ̀ sówó mọ́tò ní ọwọ́ wa torí ẹ̀ mo ṣe wá bá bọ̀dá mi pé kọ́ fún mi ní owó ká lè fi wọ mọ́tò àmọ́ sí tó ti sí wọn lé sí ìwọ wọlé ó jáde fún wa lówó ká fi wọ mọ́tò. ọkọ yín ṣe ń ṣe òmìṣẹ́ mi. ọkọ yín ṣe. wọ́n ṣe ń bá mi wọlé kó lọ bá mi mọ owó ibi tí mo ti mú. ṣé bàdá mi wá gbé báńkì sí i. lẹ́nu sọ̀rọ̀ ó rìn dè orí rẹ̀ fẹ́ dàrú ọmọ rẹ̀ o tí kíṣẹ́ẹ̀tì rẹ̀ máa kó rẹ́kọ̀dù jẹ tẹ́ kó ti rẹ ìwọ oní káàtì ẹ̀rọ àlẹ́ o káwọn òjókòó sílé ṣé wọ́n ní sẹ́tọ́ láwọn ò ní sẹ́ lọ́wọ́ tó ń dán lẹ́ẹ̀kẹ́ ṣé wọ́n ní sẹ́ mo bí ọ́ léèrè ni. ẹgbẹ́ nu lọ́jà rí ẹ̀rí ṣe ọ́ tún bá ìtọ̀rọ̀ owó ẹ̀ tún gbẹnu sọ́rọ̀. ohun rẹ̀ kọ́ bẹ́ẹ̀ sọ pé ìjọ́ kìnìún àná tí ń wà tọrọ àǹtí rẹ ẹ̀yin lẹ kó sí wa o èmi sọ pé ìṣe tèmi nù pé sábà ìsín ní òkan báyìí àmọ́ wá bí ọ̀ àmọ́ gbowó ni ọwọ́ ìtàn ní ìṣẹ̀wá ní ṣé wọ́n ní sẹ́lẹ̀ wájú kò ti bọ̀dá rẹ̀. àǹtí mi ọlá ìṣòro tẹ̀dẹ̀ ni òun ló tì í débi tẹ̀ wáyé kò ṣe tó fi tì í lé lórí àfikà fún wọn tọrọ fún yín náà. wọ́n ṣọ́ ní tọ́kọ mi bá bínú bó ṣe wà yìí. tó bá bínú bó ṣe wà yìí tó bá fi lè bínú kó gbọ́dọ̀ bínú bó ṣe wà yìí o sọ́ni kó mẹ́sẹ̀ sọ́ni kọ́kọ́ mi mẹ́sẹ̀ omi. mo ṣe fọ́ àánú wọ́n fọ́ àánú fún ọ ni pé tí n bá bọ̀ parí ẹ̀ ẹnu ẹ̀ sọ́dà bí gbàtà fẹ́ parí fíìmù Star Time ó rẹ̀ yín gbèrè ṣe níbi ìsàlẹ̀ gànà bó ṣe mẹ́sẹ̀ rí orí ẹ̀ ti yí. kólé wọlé kó lọ fún mi lówó mo fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀. kẹ́rin bẹ́ẹ̀ ṣe béèrè owó lákọ̀ọ́kọ́ ẹ̀ mo ti rò pé bóyá ọkọ yín alára gbígbẹ ó ti ń mú yín tójú lókè tó kẹ́ ẹ̀ wá mọ́jú ní sí ẹ̀ ní ìlú. ẹ wò tẹ́ bá ti ṣe tán kẹ́ ẹ pọnra yín kẹ́ ẹ tilẹ̀kùn ní fẹ́ sùn. mo rò pé ọ̀rẹ́ ọ̀ ó tọ́jú ọ̀run lójú ikú ni. bọ́ọ̀ bá sùn ó gbé ọdẹ pa ẹbí àmọ́ bọ́ ṣe bí ọmọ náà ìsí àkùnṣe rẹ̀ kí ni nǹkan náà. ilé àná la wà ilé àná la wà. ẹbí ọba ṣe rẹ̀ ní ilé ẹnu. ẹ wọ́n lọ ní sùúrà wọ́n gbọ́ wálé ẹ̀kọ́ ọ̀nà yìí. ọ̀nà mi. ẹ jẹ kó lè jọra wọn kó lè jọra wọn òwe. wá mi ní ìyá Martin mo ń sọ fún wọn ẹgbẹ́ kò pípí ara ẹ̀sùn ẹ̀yìn ara mi gbé ọkàn wọn jókòó jẹ́ kọ̀ọ̀kan. That's good of you. I will appreciate that. So, Martins. Yes. Mo ń sọ̀rọ̀ kan lẹ́ǹkan. Ọ̀rọ̀ yẹn ò yé mi tó. ọ̀rọ̀ ta sọ́pọ̀ ìwé náà. Wọ́n ń sọ̀rọ̀ nípa 60-20-20. I don't understand. Oh, business yẹn. Bẹ́ẹ̀ náà ló ṣe máa rí. I will take 60% and whatever the work will know ló ṣe máa ṣe láàrin yẹn. Lóòótọ́ ìwọ ló ní àjíà yẹn tí ó tẹ̀lé òkú sílẹ̀. Ó ṣàgbọ́ tí Yorùbá máa ń sọ pé olówó ló lòwò. So 60 náà ni máa mú 50%. Martin. And I trust you. When it comes to money, do not trust me. Martin. My share is 60%. That is impossible. O ti yọ oye owó ta fi ṣòwò. O ti yọ kúrò ní owó. Ìyókù sọ tó lọ fẹ́ gba 60%. Collins, idea ẹ ò lè dowó. Ìgbà tẹ́mi gbówó sílẹ̀ lárówó ṣe business na. What are you talking? Owó ò lè di multiple tí èmi bá gbé idea mi sílẹ̀. Anyway, I don't have to argue with you. My share is 60%. That is not possible. That is impossible, my brother. I know you so well. You realize, babe, èmi ló ń bá sọ̀rọ̀. It's not gonna work like that. It will work. It will. Nothing is nothing you can do about it. I will do a lot. Martin, I will do a lot. Anyway, I trust you. Oh, Nishiru. Ṣé di bẹ́ẹ̀ lọ? Èmi ni dààmú dàbọ̀ mo dààmú nílé mo dààmú máa lè jù. Ọmọ ọmọ má gbọ́n tán má gọ̀ jù. Òkìkí ọlá ṣe bí ẹni gọ̀. Mo mọ̀ pé ṣe ló ń dìbọn. Bẹ́ẹ̀ni. 60% and nothing. If you don't like, you get out of my house.
Come on, now. Get out of my house. Wọ́n ní márùn-ún. Eri dánwò. Well, don't dare me. Martins! Don't dare me. I'm sure you know me so well. You know who mommy dada. I call it. Don't dare me, Martins. Don't dare me. I trust you. I'll respect your call. Martins. Agbọ́nbẹ tòrótòró alápàǹjẹ̀dẹ̀ ó kọ́lé tiẹ̀ ságbére méjì ayé òun ọ̀run. Ẹ má fohùn ìbàjẹ́ ṣayọyọ̀ ẹ má fohùn ìbàjẹ́ ṣayọyọ̀ o nítorí ọjọ́ ọ̀la wa ni wà. Uncle, gbogbo nǹkan tí ẹ sọ ló yé mi. Gbogbo demand kálukú àkọlọ́ǹkà. Ṣùgbọ́n èmi Ọlọ́run á fún mi lágbára láti satisfy everybody. Àtẹ̀yìn o, àti òun àti èyí tó jókòó tì mí náà ìgbà Ọlọ́run máa ṣe. Àmọ́ ṣe rí lọ́wọ́lọ́wọ́ tí mo wà yìí, owó pọ̀ lọ́wọ́ mi. Orí bákan. But later, tọ́lọ́run bá tún ṣe máa yọ dún. 50k is okay. 50 no. So Mali, ṣé account ọ̀dọ̀ yín náà ni kí n transfer ẹ̀ sí? Èmi náà sì lọ́lọ́run pẹ̀lú lórí ẹbí yín lónìí ikú kò sì ní mi pa mi. Àkáǹtì mi ló sì sí. Ṣùgbọ́n bó bá wá fẹ́ ṣe sàkáǹtì mi, wọ́n ní bí èèyàn bá ní kọ́lọ́ orí kéèyàn gé èèyàn náà orí wọn náà jẹ́ kí àwọn tó kù jẹ́ kí wọ́n mọ iye tó ṣe sàkáǹtì mi. Ó náà ni mo sọ yẹn, mo ní 50,000 ló wà lọ́wọ́ mi báyìí. Later tọ́lọ́run bá dẹ̀ tún ṣe dáadáa máa tún transfer owó mi. Martins kúrò díẹ̀. Inú 300,000 jẹ́ ìrọ́jú. Inú 300,000 ọwọ́ ló fún 150,000 dákun owó kíni ká fi ṣe sówó tá a fi owó òrìṣẹ́ ní àbówó tá a fẹ́ fi ṣe ń tá a láfẹ́ ṣe tá a wá bọ̀ fún. Martins kì í kúkú ṣẹ̀bi ìwọ náà ìròmìrò rẹ ti ń jó ẹ ti ń dùn fún wa lẹ́bọ̀ọ́ náà. Èmi mọ̀ pé ìyàwó rẹ ni mo mọ̀ pé ò ní tí èsì bá sì wá ń pàkúta kì í ṣẹni oníbàárà àti ẹ̀ báyìí ló ti yá gbọ́. Nígbà táwa mọ̀lẹ́bí ti jókòó tá à ń sọ̀rọ̀ tíyàwó rẹ náà ti wá ń dá sí ẹ bá ń fẹnu kanra yín létí. Martins àbẹ́ ẹ̀rọ ló ń bí ọjọ́ tó ti ń fún wa 500,000 ó béèrè lọ́wọ́ ìyàwó rẹ sówó wà lọ́wọ́ rẹ̀. 50,000 ló wà lọ́wọ́ mi báyìí. Òun náà mo ṣe ohun tí mò ń bí ni pé ṣó lówó lọ́wọ́ kó lè yá mi kí n fi kún. Èyí tẹ́ fi ń sọ pé òun ló sọ pé iye kan ni kí n fún yẹn. Mò ń bí ni pé ṣé change wà lọ́wọ́ tiẹ̀ náà kí n fi kún tọwọ́ mi. Ó dẹ̀ ni pé kò sí ìsinsìnyí tó sọ nìyẹn. Kò sí wàhálà ṣé gbogbo yín ti gbọ́ ìwọ sọgbọ́n tẹ́gbọ́n rẹ sọ. Ó yé mi náà lẹ́nu ṣé ń gbọ́. Ó nínú 300 tá a wá béèrè ó ní 50,000 ló nínú 300 ṣó o gbọ́. Bọ́dá mi ẹ wo ẹ bá lọ join ní ọ̀rọ̀ kí social club o ó ti pẹ́ o àwọn ọ̀rọ̀ kí social club ti pẹ́ o oríṣiríṣi àwọn ẹgbẹ́ ló wà o tẹ́lẹ̀ wá o. Àǹtí mi n tó ń sọkọ́ nìyẹn wọ́n ní 50 márùn-ún báyìí òun náà fẹ́ kó fún gbogbo wa owó gbogbo ẹbí. Àbí kò fẹ́ dà fún ẹ àwọn ta ló ń bùyà yín ẹ sọ fún ọ pé lábúrò tó mòdì ẹ wò ọ̀rẹ́ mi tí bá mú ọ sọ́wọ́ báyìí wọ́n máa gbẹ ni mo sọ bẹ́ẹ̀. gbọ́dọ̀ ń sọ a ní 300 owó tá a fẹ́ dé tí gbogbo wa fẹ́ pín tá a lá fẹ́ lò ó wá ní òun ò ní 300 fún wa kò wá tó ní kóun ó pín méjì ìyàwó rẹ̀ wá sọ fún pé 50,000 ni kó fún wa 50,000 ni kó fún wa. ó ṣojú wa ṣe bá wà. márùn-ún 10,000 20,000 30,000 40,000 50,000 márùn-ún owó. bọ̀dá mi ẹ wojú mi dáadáa ṣé yẹ yín mo dẹ̀ láì kí gidi gan ṣé tí yẹ yín ní ìsìnjáwó kéjà lámì àlẹ́
ẹ bá lọ jọ ẹgbẹ́ alátẹ̀wọ́ o èmi ò láìkí ẹ ẹgbẹ́. ẹ wo bí Martins tí Ọlọ́run bá wá mú wọ lólógo nu mọ̀lẹ́bí wa tó sì jẹ́ pé àti ẹ̀ wá mọ̀ bóyá ògo gbogbo wa náà lọ papọ̀ tọ́lọ́njẹ́ ọmọ fi ṣògo tá a tún wá bínú tó tún wá lè ṣètọ́jú àwa tó ń lògo rẹ̀ Martins tó wá jẹ́ ní tí ọ̀tọ̀ lọ́mọ fi lọ̀ wá tó wá jẹ́ ìyàwó rẹ̀ ní ọmọ kọ sí wa ìgbà tá a jọ bẹ̀rẹ̀ láti kékeré tí ìyá wa bí wa ṣé òun mọ̀ gbà tí èmi ò mú ọ̀dá ní sọdá títí tá a bá ń lọ léèwé ni ọwọ́ afẹ́ ìyàwó tó bá ìyàwó lọ́wọ́ àgbà olówó á di pé ń pàṣẹ fún ẹ kọ́kọ́ wá jọ ń jẹnu síra yí létí kó o tó dé mi lò Martins èmi ò sọ̀lọ̀ sí o wàláhì ìtàlẹ́ èmi ò sọ̀lọ̀ sí Ọlọ́run ò sì dá mi lólòṣì ìyàwó rẹ ní ọmọ pàṣẹ fún tó fẹ́ bọ́ ṣe mọ̀lẹ́bí ẹ kò sí wàhálà ẹ bá a bá tiẹ̀ wá sọ gbogbo ẹ̀ náà látàárọ̀ tẹ́lẹ̀ tó jábí gbẹ̀yìn ìyá wa tí ò rọ́rọ̀ sọ gbogbo bá a ṣe wí kò rí nǹkan kan sọ kò lè sì lọ rọ́rọ̀ sọ náà nígbà tí jẹ́ pé ìyàwó rẹ̀ náà ti po nǹkan fóònù náà jẹ ní tó gbé fóònù ló gbé fóònù náà mu ṣé bóun kúkú ń gbé bí ń bẹ ó ń bẹ pẹ̀lú ẹ ní gbogbo ìgbà àbí ẹ wò ó gbogbo ẹ̀yin tó kù kò sí wàhálà ẹ jẹ́ àmọ́ lọlé. olórí ẹbí wàhálà wà o wàhálà wà gidi gan tí ò ń ṣe kékeré. mo rọrọ sọ ó yá sọ̀rọ̀ kó jẹ́ àgbọ̀. òun á sọ̀rọ̀ níwájú mi tí wàhálà bá tiẹ̀ wà tí anybody fẹ́ fà òun náà tún bẹ́ẹ̀ mi fa wàhálà léètò ẹ pé oúnjẹ ọ̀sán àárọ̀ àtàlẹ́ ọ̀dọ̀ mi ló ti ń jẹ every kọ́bọ̀ tó bá ní ìdèmí ni mò ń fún òun náà tún máa bá mi fa wàhálà ó yá fa wàhálà kalẹ̀. Martins bó bá ti kó láyà jẹ tí ò tún lè sọ̀rọ̀. ẹ jẹ́ kó sọ̀rọ̀. kí ló ṣẹlẹ̀. àǹtí mi ẹ má sùn òkun. kí ló ṣẹlẹ̀ látàárọ̀ kí ló ṣẹlẹ̀. àǹtí mi. olóòtú ìyá wa ni. èwo ló wá fẹ́ kún sí. ìyá wa ṣe báyìí ìyá wa ṣe báyìí. Martins. Collins. Martins. Martins. wàhálà tó ń fà lẹ́sẹ̀ yìí ò tó bẹ́ẹ̀ ìyá mi ò gbé e. Wọ́n bí ìyálájà ẹ̀dá. Àbí ìyá tó bí ìyálájà ẹ̀ wọ́n bí dá. Martins, listen. Táwọn olóko ń bá dán gbogbo jápájà àpàlájà àti jàtì ẹ̀ wò. ṣe rí ọ̀rẹ́ ajá torí kòkò tó ń gbóni èṣù ó ṣe kókó tèmi ajá tiẹ̀ lè ṣe. So you have to be very, very careful with me. Èmi. Bobby, mo wá lé ní bàbá ṣe jápájápá yẹn. Fine! Ìwọ ló kọ́wọ́ lẹ̀, fine! But I own the business. Èmi ni mo gbé business wa now. O ti yọ owó ta fi ṣe business. O tún lọ fẹ́ fún wa ní 2020-60? Who does that for heaven's sake? I, Roland, will not take that from you. àfi tó bá fẹ́ kún kékeré ló. Okay. Já fi síbẹ̀. Lọ́ọ̀tọ́ àti mú lọ́wọ́, ó mú ẹ̀yàn, wọ̀tọ̀ kọ́lábà lóògùn dẹ̀ lágídí. Jáde mọ́ bẹ̀! Àpàdé Dùmọ̀tà! You a bastard! You want to deal with me? Oh, the fẹ́ wà honest pẹ̀lú mi. I will deal with you. Èmi ẹkùn. My deal with you. I will deal with you. Get out. ayé yìí ló lọ lágbọ́n bá. má bínú mi ò sí ara mi náà tó pẹ́ mo ní mo travelling lójoojúmọ́ na business
mo ṣe wá gbé ní kí n sí ẹbí ọ̀rẹ́ mi wá tẹ̀mọ́ra ẹ̀bí abirú ẹ̀ mú láti lọ tọ́jú àwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ ó dùn mí gan-an o máa mú fat ó lágbára o. ọ̀rẹ́ mi dẹ̀bi ní kẹ́ ìṣòro tó máa jù wá lọ máa jù náà. Yorùbá náà sọ pé ń tàbá rí wọ́n ní a gbọ́dọ̀ bínú sí ẹ ò bínú o kí wàá ní jíjẹ báyìí. jíjẹ kẹ lẹ́yìn kí n bẹ wọ kitchen kí n bẹ gẹ́ẹ̀tì nǹkan tó máa jẹ torí tí mo ṣe rí ẹ o ti lean o ti change gan kí n bẹ gẹ́ẹ̀tì nǹkan tó máa jẹ tó máa torí mo mọ̀ pé bó ṣe wáyé o kì í jẹun o jẹun mọ́ bí kí n bẹ wọ kitchen ìwọ ni kò sàn kan tó bá fẹ́ jẹ fún mi kí n bẹ wọ kitchen kí n bẹ dáná kò dẹ̀ jẹun o gbọ́dọ̀ jẹun kí n tó kúrò níbà. bá mi dáná báwo ṣé bó mọ wà nílé máa pé wọn wà sọ nǹkan tó bá fẹ́ ni. Abiba. Ma. Sweetheart. How? I'm fine. Ó ti pẹ́ tí mo ti wà ń bì báyìí. Sure, okay. Mo wà okay. Ṣé kò sí? Mo ti wà ń bì látẹ̀kùn. Oh. Martin. Ikú máa dúró. Ikú jẹ́ my best friend mi. Just like that. Call on dáríjì. He just died like that. But ẹ mọ̀ kan, mi ìfẹ́ bẹ́ ṣe ń ronú and ẹ̀tì wà very very important to me. Mo ti bá yín ṣe favourite yín sórí dining. Tẹ́ bá ti dìde ń bíbá ẹ lọ jẹun. Mo dẹ̀ ṣàlàyé fún yín pé mo fẹ́ lọ sí birthday ọ̀rẹ́ mi. Birthday ọ̀rẹ́ bá ló sáré. Mo sọ fún yín lánàá. She's marking her birthday and I have to be there. Tí ayé ti mọ̀, òun náà papọ̀. Martins! It's okay. Martins just died like that. Ó jẹ́ ẹkùn bẹ́ẹ̀ yẹn. So painful. Àwọn Yorùbá ní ikú tó ń pa ojú gbà ẹ́. Lọ́wọ́ ló ń pa fún ni. I'm scared. So, ọjọ́ kan bí mi lọ́kọ̀ ṣe máa kú nìyẹn. Don't say that, Oni. Please. It's okay. Ẹ má ronú mọ́. I have to get going now. Me ní pẹ́ dé. Take care of yourself. Má pẹ́ o. Yeah, all right then. Martin. Èrè lóbìnrin jẹ́ lábọ̀gà òwe. Ṣèbí ká fọwọ́ wẹ̀wọ́ lọ́wọ́ fi mọ́. Kó lè jọra wọn, kó lè jọra wọn òwe. Èrè ṣiṣẹ́ nìyàn lọ́hùn. May the soul of our beloved brother, Chief Martins, rest in perfect peace. Amen. Amen. Ọlọ́run tóbi lọ́ba. Can you imagine? Ajẹ́ ọ̀rẹ́ mi Martins. Ó mọ̀ pé òun máa kú lọ́la. A ti fi ìwà gírídẹ̀, ìwà ajẹlójú onílé, ìwọ ojú kòkòrò àti fílẹ̀ kí kò tó pa. Bẹ́ẹ̀ gbogbo ṣe kú. Àjọṣe business fine. Òun ló kó owó lẹ́ẹ̀ta fi ṣe business. But èmi mo ní business, èmi mo gbé business wá now. After tó ti yọ owó ta fi ṣe business.
ó tún ní òun máa gba 60% out of the share. Who does that? Chief, I believe in you. I trust you. Come on. Each time we are together, the band sorrow, mafia, you buying sorrow. For real? Money. I believe in you. Me, Moju, ó yẹ kó máa já mi now. Come on. Ṣé ẹ̀yin mọ̀ wípé èèyàn kan ò kí ń jẹ kí lẹ fẹ́? Ilẹ̀ tí ẹ kéré kí gbogbo òlu fẹ́. Èèyàn kan jẹ́ kí ìlú fẹ́. That is great. Anyway, ohun tí ń lọ nìyẹn. Jẹ́ ká wá ṣe fàájì. Ṣe fàájì ní tiẹ̀, my brother. Mọ̀ bí mo ṣe believe ní yín tó. I believe in you. Èmi. I confide in you, my brother. Baba. Mú nǹkan ni. Àbí wọ́n mú glass cup. No, èmi mo mú débi báyìí. Ọmọ boy, àlejò ní MB. Ṣe fàájì. Kí n mú nǹkan. Yeah. Tọ́ba kúrò mi báyìí, àyè lọ club. A jẹ́ àwọn èèyàn, a lè quantify orí tọ́lọ̀ ń ṣe fún wa ní àníwá dúrédì. Enjoy yourself. Jẹ́mi Ọlọ́run ilé tọ́jú ẹbí. Hands up! You are under arrest. When you did. Calm down. I will advise you not to say anything because whatever you say here shall be used against you in the court of law. Now move! Drop your phone. And drop that stick. Drop the stick! Move! Relax. No problem, okay? Move! Come down. No problem. Nibo, get her! Move. Come on. Don't worry. You say, Come on, let's go. Move. Màá fún ẹ kókó sẹ́ẹ̀ tó bá ní ìṣó. Move. Lọ báyìí kí ló ń wò lẹ́yìn? Gbáwájú. Màá yín ẹ ní kókó sẹ́ẹ̀. Okay! Àyìnkẹ́ má wulẹ̀ wò sọ́tún wò sósì èmi náà mo tó bẹ́ẹ̀ sórí tá bá ní ká wò á ti tó bí ọjọ́ díẹ̀ tẹ́gbọ́n mi ti filẹ̀ ṣaṣọ bora kọ́ ló ń kẹ́ wọn níbi tó wà ó ti pẹ́ náà tí mo ti ń rò sọ́tún sósì ṣùgbọ́n gbogbo èrò mi a ṣe ẹ́ láǹfààní a ṣe mí náà láǹfààní tó bá lè tẹ̀lé torí mo fẹ́ gbà ẹ́ lọ́wọ́ ọkọ arúgbó àyíwọ́dẹ rí ọmọ kékeré ara ẹ̀ sì ní ẹ́ ọmọ kan ló ṣì bí ọlọ́mọ kan díẹ̀ ló fi kúrò nínú àgàn bẹ́ẹ̀ ni ká má gbàdúrà fáburú ni tọmọ kan bá ṣe bẹ́ẹ̀ tó bá ṣe kínní àgàn tún padà dé nìyẹn Ọlọ́run ní ṣe tiẹ̀ níbẹ̀ àmín sórí kó tó di pé gbogbo ẹbí máa parapọ̀ wọ́n á ṣú ẹ lóko wọ́n á tún fi ẹ́ fárúgbó torí ẹ̀gbọ́n mi náà arúgbó náà ni wọ́n ti darúgbó kọ́tún tó fi ẹ́ fárúgbó mi ó dẹ̀ mọ̀ bí fámìlì wa ṣe rí arúgbó ló pọ̀ jù ó dẹ̀ wò pé èmi rè ẹlẹ́jẹ̀ tútù ni ṣé ò ń gbọ́ mi ṣé o mọ̀ pé tèmi àti ẹ tá a bá wá ń ṣe lọ́kọ láya tá à ń fọ́ra wa lẹ́nu gidi ṣé o mọ̀ pé kò léèwọ̀ bẹ́ẹ̀ ni má fojú ọmọ kékeré wò mí àgbàlagbà lèmi náà owó lẹ̀gbọ́n mi fi ṣàgbà mí wọ́n fi ọjọ́ orí ṣàgbà mí wọ́n tún fi ibi tó lọ wọ́n fi ṣàgbà gbogbo wa ṣùgbọ́n àgbàlagbà lèmi náà ṣé orí mi ẹlẹ́jẹ̀ tútù ni mí tíwọ náà dẹ̀ mọ̀ sí
mo ti rò sọ́tún mo rò sósì sórí gbogbo èrò mi kí n má fagùn jẹ́ kí èmi àti ẹ jẹ́ ká máa fọ́ra wa lẹ́nu ká máa ṣe tọkọ-tìyàwó má fojú kékeré wò mí o mo mọ̀ pé ẹ̀gbọ́n mi ti dàgbà wọ́n lè má débẹ̀ dáadáa kó má kọjá yàrá kan kó má lè já yàrá mi èmi á fọ́ ẹ lẹ́nu máa gba gbogbo ẹ̀jẹ̀ máa á rẹ̀ ẹ́ gidi gan. Bọ̀dá Kúnlé kí mo tiẹ̀ ń sọ Kúnlé. ṣé o ti gbàgbé pé bàbá ọkọ ẹ ni mo jẹ́. látọdún kelo. káàtì ẹ̀ tẹ̀ fi gbogbo yẹn lẹ̀ fi gbogbo yẹn lẹ̀ tá a bá ti ń ṣeré pè mí lórúkọ fà mí lórúkọ ìfẹ́ náà ní gbogbo ẹ̀ pé o lè pè mí lórúkọ mo fún ẹ láṣẹ pè mí lórúkọ bó bá ṣe wù mí wò ṣe bó bá ṣe wù ẹ́. Kúnlé so dodo ẹrù o tiẹ̀ ń bà ẹ́ ní ayé o tiẹ̀ ń já. ẹ̀rù ọmọ sígbọ́nlẹ̀ báyìí kẹ́rù bà irú ẹ̀rù wo ló tún fẹ́ bá mi ayé ò ga tó ayé ẹni mélòó ló ga tó mi ń bí inú ẹbí wa kò sẹ́ni tó ga olórí ẹbí gan ò ga tó mi mi ìbẹ̀rù olórí ẹbí ìyàwó wa tó fẹ́ wá láti ìta mo wá fẹ́ bẹ̀rù ẹ̀rù kankan ò lè bà mí jàre. ìwọ dẹ̀ láyà dáadáa bí. mo ní àyà burúkú tí wọn náà dẹ̀ mọ̀ sí ṣé a lè rédíò inú ilé kó pẹ̀gbọ́n mi kọ́ wá pa èmi náà ló máa pè mo ní àyà gidi àyà burúkú. ó ti dà kò sí wàhálà ṣé bí n tó fẹ́ ni pé kájọ máa fọ́ra wa lẹ́nu torí inú ilé kan náà là ń gbé. ó já sí o kàn fẹ́ máa díbọ́ fún mi kò sí wàhálà ó já sí. wo kò sí nǹkan kan tó ń ronú nǹkan tó wà lẹ́yìn o jẹ́ ká wọlé ká fọ́ra wa lẹ́nu gi jẹ́ kí n fi wọ̀n bí mo ṣe jọ́kùnrin tó lórí pápá dìde ẹ lọ fọ ẹ lẹ́nu. èyí ìfẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn. wo Kúnlé nǹkan tó bá mi dánwò lé ní ìjọ tó bá tún try tó bá tún bá mi dánwò ẹ̀wò ó rí pé ìṣojú ó dàbí tẹ́dí bí ẹ̀tọ́ fi ń ṣeré láyé ẹ̀ ni mo sọ fún ẹ màá mú iná létí ẹ. ìbínú ọpọ ó ní bó ṣe rí ó dàbí bèbí àwòmọ́jú ọ̀ lẹ́gbọ́n mi wá wà láyé wàá máa sọ̀rọ̀ sínú bẹ́ẹ̀. ká ṣiṣẹ́ kékeré owó ńlá ládùúrà táwa ń gbà ó. Atlas human being ìwà àtọ̀rẹ́ ṣe business nítorí kí owó tó yẹ kó jẹ́ tẹ̀yin méjèèjì kó jẹ́ ti ẹnìkan ó dẹ̀ pa. What are you saying? I've told you èèyàn tó sọ ẹ is my best friend. We grew up together láti kékeré, my bosom friend. In fact nígbà tá a wà university òun ló san school fees mi tí mo fi jáde university. Why expect pé kí n pẹ́ni tó jẹ́ olóore mi? Come on. He's my friend, my best friend. I'm asking you for the last time. Why did you kill him? I did not kill him. He's my friend. I did not kill him. Why did you kill him? Oh, are you threatening me? I did not kill him. Nǹkan tí mo fẹ́ ni pé mo fẹ́ bá yín pé kò sí kọ̀kọ̀ lọ́wọ́ mi kí kẹ́ fún mi lówó kò tẹ̀ sí kọ̀ọ̀kan lè tẹ̀lé rárá wọn ni mo ṣe wà. ó mà ṣe rí mo mọ̀ pé ẹ kì í gbọ́rọ̀ àmọ́ ṣe lójú yín méjèèjì ẹ máa wo ẹnu mi bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ mójú ẹ máa wo ẹnu mi bí mo ṣe ń sọ̀rọ̀. akókòrò mú yín lókè akókòrò mú yín lókè yín ẹ ṣe fún omi gbóná àti iyọ̀ kẹfì iyọ̀ má lọ. ṣé mi ò lè múwí àti báírò kí n kọ́lẹ̀ fọmọbìnrin ṣé kò kàwé rárá ni. ẹ wò ṣe rí ọ̀rọ̀ tí bá ń sọ báyìí ọ̀rọ̀ tí bá ń sọ ẹ máa wò mí báyìí ẹ máa wò ẹnu mi. kí n máa wò ju mo ń gbọ́. ṣe rí àwọn fámìlì yín àwọn ẹbí yín fámìlì yín àwọn náà ní kí n máa múra báyìí wọ́n ní opó kò gbọ́dọ̀ jẹ oúnjẹ gidi kò gbọ́dọ̀ wọ aṣọ gidi
kò gbọ́dọ̀ sùn sínú yàrá ọkọ ẹ̀. kódà o wọ́n lè máa sọ wípé kẹ́ lọ gbégún ṣóbìnrin ń gbégún ni ta ló sọ bẹ́ẹ̀ gọ̀gọ̀gọ̀ ṣé olórí ẹbí ló sọ bẹ́ẹ̀ ni àbí ta ni ẹ sọ fún mi kí lọ bá wọn ta ló ń bá wọn rò ó. àwọn fámìlì mi wọ́n ní mi ò gbọ́dọ̀ wọ aṣọ. àwọn fámìlì wa. kí n má wọṣọ mi ì gbọ́dọ̀ jẹ oúnjẹ tó ń wù mí oúnjẹ. kí ló bá yàn wá kí ló sọ pé irú àṣà òṣìwò nìyẹn ṣọlá sọ pé àwọn ìṣòro rẹ àbí lóòrò burúkú wo nìyẹn kò sí kan tó jọ bẹ́ẹ̀ o ebi ò gbọ́ orúkọ bẹ́ẹ̀ yẹn ní ìtẹ̀ rárá rí nínú ẹbí wa mi gbọ́ rí nǹkan tí mo kàn mọ̀ nínú ẹbí wa ni pé ẹni tó bá ti bímọ ọkùnrin nínú ilé wa fúnjọ́ méje kò ní jẹun àtẹ́lẹwọ́ máa jẹ kò ní jẹ iyọ̀ kò ní jẹ epo yẹn ní kọ́ ni mo mọ̀ gbogbo ètò kù tẹ́ ẹ sọ yìí èmi ò gbọ́ pẹ́ o mi ò pẹ́ o àwọn tí mo bá délé àbí ìlọ́wọ́ olórí ẹbí bóyá yẹn ṣẹ́ bẹ̀rẹ̀. kódà ẹjẹ́ àfi kò wọṣọ kò jẹun lẹ̀ ṣé àwọn ọkùnrin nínú ilé yín àwọn ọkùnrin nínú ẹbí ṣé wọ́n máa ń bá opó lò pọ̀. kò tí ì yé mi bẹ́ẹ̀. àwọn ọkùnrin àwọn baálé gbogbo àwọn ọkùnrin nínú ẹbí yín. nínú fámìlì wa nínú ẹbí ò ti wa àwọn ọkùnrin bẹ̀. ṣé wọ́n máa ń bá opó lò pọ̀ opó wọ́n máa gorí ẹ̀. àṣà burúkú nìyẹn àwọn ìṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ wa kódà tí wọ́n sọ bẹ́ẹ̀ fún yín ni tí wọ́n sọ bẹ́ẹ̀ fún yín ni kó ṣe kọ́ tó dáa tó bá sọ bẹ́ẹ̀ fún yín wọ́n bá ṣe kọ́ tó gbọ́n wọn ṣe kó ṣe kọ́ tó dáa àbí tá fúnra kò ṣe ta ló sọ bẹ́ẹ̀ nu wọn kódà yóò dáa èmi ò gbẹ́yàn nínú fámìlì ẹ wò ẹ ṣe gbé ọ̀rọ̀ tó ẹgbẹ́ ọ̀rọ̀ fámìlì ẹgbẹ́ tì ọbẹ̀ nǹkan. kó lè bàtú kó lè bàbà òye kó lè bàjọ́ ra wọn alọ́ba fresh mo mọ̀ ìbínú òpó àtàbára alẹ́ tàbára òkó kí n lè tọ́jú ara tọ́jú ọ̀rẹ́ tójú lùmọ̀ tẹni tó ń fẹ́ mi ò alọ́ba fresh. lọ́yà kí lẹ́mí ẹjọ́ tó yọ lọ́ọ̀gbọ́n náà ti ń ṣerú ẹ̀ ibo gangan náà ti ń pín ogún ilé tó ti ń kan ọmọ oko ẹ wo ẹ má èèfà àdúrà yẹ o lọ́yà ìgbà tẹ́mi àtọkọ mi ń jìyà ibo ni gbogbo àwọn olórí burúkú jẹgúdú jẹ látọpẹ́rẹ́ àwọn ní fámìlì mo náà wà mo tiẹ̀ jẹ́rìí ẹ̀ mo mọ̀ pé ẹ̀ ní ṣe ẹ má wọrí ẹ wò ẹ mọ̀ pé mo ṣì wá ní opó mo nílé jáde bóyá kẹjẹ́ kárí rẹ̀ ẹ jọ anytime mi ìríbi tí mi ò níbi kankan tí mò ń lọ ẹ wá bá mi nílé ẹ jọ ẹ jẹ́ kárí rẹ̀ ṣe ẹ máa gbà mí irú àwọn ọmọ ẹbí ọkọ wo ni mo wá ní ìgbà àfi kó gbójú lógún ológun kó fọkàn balẹ̀. tàbára oko àtàbára alẹ́ tàbára oko ẹni tí ó rà á san agbọ́n bẹ torótoró. kò dẹ́ àṣọ yín ní gbogbo àwọn tó wá ń dìwà bàjẹ́ yìí ò ní lọ gbogbo amúkúsíkà làwọn àfihàn wọn bá lẹ́jọ́ investigation ti bẹ̀rẹ̀ and development bẹ́ẹ̀ ti lọ lórí ẹ̀ fọkànbalẹ̀ ṣe ti lọ. ẹ̀yẹ̀ ṣe ẹ̀kú gbogbo Yorùbá sọ pé ẹni tó ṣojú kò dàbí ẹni tó ṣẹ̀yìn èyí ṣojú chief ẹ̀ tún ṣẹ̀yìn ṣé wọ́n lè fẹ́ ìlú sí ẹbí bẹ́ẹ̀ gan-an appreciate àmọ́ ṣé òótọ́ ni wípé olùdílé wà. ìbínú òpó ìbínú òpó ìbínú òpó ẹ má dá ká ṣiṣẹ́ kékeré owó ńlá.
àtàbàrà lé tàbàrà oko ládùúrà táwa ń tọrọ o. Kélédùmarè kó dákun kó fèrè síṣẹ́ gbogbo wa. Èrè lobìnrin jẹ lábọjà òwe. Èrè lobìnrin jẹ lábọjà òwe. Tèbí ká fọwọ́ wẹ̀wọ́ lọ́wọ́ fi mọ́ kó lè jọra wọn. Kélédùmarè kó dákun kó fèrè síṣẹ́ gbogbo wa. I didn't say you guys should not put money. Èmi ò fẹ́ gbá ariwo tá a bá délé o. Ìyá mo ti mú kí máa ń ké ojú tí ò lè sọ̀rọ̀. Ẹ ṣáà máa nara yẹn pa. Ó ti à. Bá ti ń lù kó lè sọ̀rọ̀. A máa fi àjọra yín jù o. What's this? Hello? How far? Are you sure of this? From where? Okay. Okay. Alright, we'll talk to you soon. Alright. Guys. Yeah. We have a deal. A deal? What deal? I'll tell you guys now. We have to leave. I'm coming. On the beat. How are you? Oh, but where are guys coming back? Economica. Oh, yeah. Yes, they were here earlier. And they left not quite long. Ibonogba. Ọ̀rọ̀ tí mo lè wá rí fún ọ̀rọ̀ ńlá tó ní agbára tó mọ̀ mí lọ kò tí ì dáwọ́ dúró àti máa mẹ́mi lọ ṣùgbọ́n bí ó ṣe máa wá dáwọ́ dúró tí ò ní mọ́ mi lọ mọ́ ni mo wá rí fún ọ̀rọ̀ tó ní agbára
gbogbo mọ̀lẹ́bí wa pátápátá àmọ́ ẹni tó ń fi ikú tó yáwọ́ pa wá ní kọ̀ọ̀kan tí má dẹ̀ ní kí n máa kà ní ẹni èjì á ti pa tó mọ̀lẹ́bí márùn-ún nínú mọ̀lẹ́bí wa. Serious ikú yìí ti wá ó yájú débi pé ó ti sọ ilé ọlá di ilé àwòrán báyìí tá a wá mọ ibi tí ikú yìí ti ń wá àmọ́wọ́ ẹ̀ tó wá tó bá jẹ́ àwọn ẹni tá a ṣẹ̀ àbá lọ bẹ̀bẹ̀ pé ẹ jọ̀ọ́ ẹ dáríjì wá kò wá sí ẹni tó mọ̀gbà tí kú lè wọlé tọ̀ òun báyìí kí má wàá kún kékeré torí pé ọmọdé ara mi ì tí ì nípa kí má kàn wá ayé àkùnrin mo fi ní kí n wá tí máa ṣe dáàbò bo ẹ̀mí mi tí mi ní kú ní rèwerèwe bí ọ̀hún tó kù mi ò ṣe ní kí n wá báyìí. In fact, you have taken the right step. You have taken the right step. Inú mi lè máa ń dùn tí young man bá wà tó bá ní ọpọlọ bí ilé because the best place láti ṣàlàyé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà àgọ́ ọlọ́pàá. Bẹ́ẹ̀ni torí ó ní ọ̀rẹ́ ará ìlú rẹ̀ jẹ́ èmi náà dẹ̀gbà ìrìn jẹ́ ni mo fi tọ̀ ní wá pé kí n wá báyìí. Ọ̀rẹ́ ará ìlú ni àwọn ọlọ́pàá láti sùn another thing ni pé security àwọn ará ìlú ìyẹn gangan ni primary responsibility wa so tábà ti ń gbọ́rú nǹkan báyìí pé àwọn èèyàn ń kú àwọn èèyàn kọ́kọ́ dédé ń pààyàn kíníkan ó máa ń jẹ́ nǹkan tó máa ń banú àwọn ọlọ́pàá jẹ́ because kò yẹ kó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn ọlọ́pàá kàn ṣe prophet èyí tí wọ́n bá wá sọ fún wa àbí èyí tá a bá gbọ́ náà la máa ṣiṣẹ́ lé so that is why I'm very happy pé wá sí àgọ́ ọlọ́pàá wá ṣàlàyé gbélé lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí a máa gbégbèsè lórí ẹ̀ because kò tiẹ̀ ṣe gbọ́ rárá nílùú tó lọ́pàá tó lófin tó ní ọlọ́pàá ló kò yẹ kó ṣe gbọ́ so nǹkan tí o máa ṣe fún mi sí ni pé o máa tẹ̀lé ọ́fíìsà yìí lọ sí ọ́fíìsì rẹ̀ gbogbo nǹkan tó sọ yẹ wàá kàn lọ fi ṣe statement. ayé yìí ó lọ bákan. ayé yìí ó lọ bákan. ó lọ bákan o àyè. gbogbo rẹ̀ ló wá lù yàrá wọn o àyè. ìbínú opó ìbínú opó ya lè máa dá. ká ṣiṣẹ́ kékeré owó ńlá ládùúrà táwa ń tọ́ra o. Elédùmarè kó dákun kó fèrè síṣẹ́ gbogbo wa. èrè lobìnrin jẹ lábọ́jà o. èrè lobìnrin jẹ lábọ́jà o. tèbí ká fọwọ́ wẹ̀wọ́ lọ́wọ́ fi ná. ẹjọ́ mo pẹ́ ẹjọ́ tó lọ ẹjọ́ mo pẹ́ ẹjọ́ mo lè pa fíìmù pa orílẹ̀ èdè ẹjọ́ tó lọ ẹjọ́ Are you ready to talk? No, I don't want to talk. Mo máa pa àwọn ẹ̀pẹ́ òfin mo pa orílẹ̀ èdè ẹjọ́ mo pa orílẹ̀ èdè ẹ̀pẹ́ òfin ẹ̀wọ̀ mi ẹjọ́.
bàbá mi. Ó gba gbogbo ẹ̀. Kò dẹ́ ogún lè ṣe kó ṣe gbé. Ìgbà yẹn dẹ̀ ni mo kéré. Àmọ́ nísìnyí mo ti dàgbà, ọwọ́ mi ti tó etí. Màá dẹ̀ jẹ́ kó mọ̀. Because kò jẹ́ kí n experience father's love. Àsìkò ti tó láti gbẹ̀san. Níwọ̀n ìgbà tí o ti lè dá ìjà rẹ̀, you will need to face the court of law. Alọ́ba fresh mọ́mọ́ ìbínú òpó àtàbára alé tàbára òkó àtàbára alé tàbára òkó ẹni tí ó rà á san agbọ́nbẹ torótoró alápàǹdẹ̀dẹ̀ ó kọ́lé tiẹ̀ ságbére méjì ayé òun ọ̀run ẹ má fọwọ́ ìbàjẹ́ ṣayọyọ. Yeah, obviously. Thank you. How are you? I'm fine, thank you. I'm Kunle by name. Okay. Can I know your name? I'm Chade. Chade. That's a beautiful name. Thanks. Are you Yoruba? Yes, I am Yoruba. Okay, that's nice. Àwọn Yorùbá ní kò sí ojú tó máa rí arẹwà tí kò ní wọlé méjì. So, I'm sure you know why I came here. But let's not talk too long, okay? Okay, I would like to have your contact. Yeah, my phone. No problem. And I'm sorry for your friend or probably your co-worker. No, he's my friend. Oh, okay. Yeah, I've saved it. I've saved it as Chade. Chade, yeah. You have a call. A call? Yeah. Oh, okay. Hello? Iku? I'll be there right away. Yeah, sorry. Is everything okay? Yeah, everything is fine. I will give you a call as soon as possible. What about your drink? I'll give you a call. I have to be in a hurry now. Thank you. ìbínú òpó ìbínú òpó ìbínú òpó ya ẹ má dá
débọ̀ wálé ẹ mọ̀ ara nǹkan tá a máa ń sọ nìyẹn and ṣẹ́rí Yorùbá tẹ̀rí yẹn wọ́n ti parí ọ̀rọ̀ wọ́n ní pé kó fi ọ̀rẹ́ rẹ̀ wò kí n lè mọ irú èèyàn tí ó jẹ́ so ó máa ń dá ńgbà míì ká wo ẹni bá rìn ká máa kàn dédé báyọ̀ rìn anyhow because béèyàn bá ṣe rìn ni wọ́n á ṣe ẹ jọ̀ọ́ ọ́fíìsà ṣé Chief Collins ló pa Martins ni. not at all bí nǹkan tí mo sọ̀rọ̀ náà nìyẹn Chief Collins kọ́ ló pa Chief Martins but torí pé wọ́n ti rìn ní bèbè ẹ̀ then pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ àtàwọn nǹkan míì tí wọ́n ṣe ní investigation wa ṣe arrest wọn ṣùgbọ́n ẹ mọ̀ páwọn ọlọ́pàá àpàdé ní arrest anyhow a máa ṣiṣẹ́ wa bí iṣẹ́ àtàdé ṣe investigation wa fínífíní I realize pé Chief Collins ọlọ́pàá Martins ọwọ́ wa dẹ̀ ti tẹ ẹni gangan tó ṣekú pa Chief Martins tó dẹ̀ ti ń wo àwọn series of ìwà ìbàjẹ́ before now so wọ́n ní orí yẹyẹ ní mògùn ta ìṣe ló pọ̀ ẹ máa dúpẹ́ lórí orí yín torí pé tí ò bá ń ṣe pé a ti rí ẹni tó pa Chief Martins mo rò wípé by this time nínú kí ẹ máa jẹ́jọ́ lọ́wọ́ àbí kẹ́ ẹ ti máa fi aṣọ pé lóko ọba àbí kó jù bẹ́ẹ̀ ṣùgbọ́n in all glory be to God and police authority. mo dúpẹ́ lọ́wọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ yẹn lọ́pàá fún iṣẹ́ takuntakun tẹ́ ẹ̀ ṣe àwọn àtúbọ̀ máa ràn yín lọ́wọ́ so I'm free now. Yes, you are free to go out and to do your normal life, do your normal job. So, ẹ má bínú sí gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀. We are just trying to perform our duties and ẹ má bínú. So, ọlọ́run ti jẹ́ ká múra wa nìyẹn. So, ẹni máa lọ nígbà yọ. Stop there! Get down on your knees! On your knees! Down! 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 Now! Down! Down! Lie down! Down! You don't know. You don't need the audio. Down! Lie down! Why do you kill him? Down! Down! Stop you! Stop you! Come closer. Closer! 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 Move! Move! Up here! ìbínú opó ìbínú opó. Èmi lọ kálásì. Èmi lọ kẹ́lá. Are you ready to talk? Ta ló ránṣẹ́? Officer, ara ní mí. Ẹ wo ara ọ̀rẹ́ máa ní mí láti má jẹ́ wá fún yín. Ẹ máa wo Christian gidi ní mi. Ọlọ́run Christian gidi máa lọ church. Mo ní ta ló ránṣẹ́ for the last time. Ẹ jọ̀ọ́ bí ìwọ. Jẹ́ ọmọ ta ló ránṣẹ́? Ọ̀gá mi mo ń pẹ́.
jẹ́ sọ pé ìyàwó chief ló rán mi níṣẹ́. Sir. Jọ̀wọ́. Lóòótọ́ ìyàwó chief ló rán wa níṣẹ́. ìbínú opó ìbínú opó ìbínú opó ẹ má dá. ká ṣiṣẹ́ kékeré owó ńlá ládùúrà táwa ń tọrọ o. Kélédùmarè kó dákun kó fèrè síṣẹ́ gbogbo wa. èrè lobìnrin jẹ lábọjà o. èrè lobìnrin jẹ lábọjà o. Madam, you are under arrest. ṣebí ká fọwọ́ wẹ̀wọ́ lọ́wọ́ fi mọ́. kó lè jọra wọn kó lè jọra wọn o. fèrè síṣẹ́ mi Ọlọ́run. ṣe bí kó lóun máa gbà wá ẹ máa wo ká má tàrí èèyàn ṣẹ lọ́gbọ̀n bá ẹ máa wo ọ̀rọ̀ ilé ayé ọmọbìnrin mo rò pé òun mà ló pọ̀ pé mà ní gbogbo àwa mọ̀lẹ́bí èrò ọkàn wa tiẹ̀ sì nìyẹn pé ó yóò ló pàbà àbúrò mi Martins torí kò sí tí Martins ó ṣe tí ò ní fi tìyàwó ẹ̀ ṣe gbogbo àwa mọ̀lẹ́bí a máa rò pé ìyàwó Martins ló padà Martins ìyẹn àbúrò mi torí gbogbo tí Martins ó bá yá ṣe tìyàwó ẹ̀ ló ń fi síwájú ó wá lọ́jọ́ kan làwa mọ̀lẹ́bí kóra wa lọ ní Martins pé a fẹ́ ṣe ṣíṣe owó tí abẹ́ sọ pé ó fún wa o láì mọ̀ pé nǹkan oṣù mọ́nì lọ́tírí lọ́dọ̀ Martins rí ṣùgbọ́n nígbà tó sì di pé òun àti ìyàwó ẹ̀ wọ́n sọ̀rọ̀ síra wọn létí làwa bá rò pé òun ló kọ́ Martins pé kó má fún wa ní owó tó máa ń fa Martins tó jẹ́ pé láti ilẹ̀ dáadáa ló máa ń ṣe sí gbogbo wa gbogbo bùkátà wa ló máa ń gbọ́ ọ̀rọ̀ ẹni gbogbo wa ń dẹrù wa lé lórí ṣàdédé ní nǹkan yí padà àwọn bá ń fojú ẹni bí wò ìyàwó ẹ̀ láì mọ̀ pé ìyàwó ẹ̀ kọ́ lẹ́ni bí ẹrù ojú ayé ẹ wá wò ó nígbà tó lọ ti wá jẹ́ kí ojú làwọn hàn ní làṣà báyìí tá a ti padà mọ̀ pé ọmọbìnrin kan ló pọ̀pọ̀ ẹ̀ ojú ẹni bí ta fi ń wò tá a padà mọ̀ pé kì í ṣe níbi ni mo bá wò pé ọ̀gá DPO àjọ ọmọ ń bù fún mi bù fún ọ̀làkèrè ń ké lódò èmi náà ti sàmọ́ yí oore sí ọ̀dọ̀ wọn kì í ṣe pé mò ń ṣèrè kú o ìjọba fi hàn yín létí pé nígbà àfi gbọ́dọ̀ tún wora wa ṣe náà nìyẹn pé ìgbọ́dọ̀ ń dẹ̀ ti jẹ́ ká mọ̀ pé ìyàwó ẹ̀kọ́ ló pa yìí kí n yọjú sí yín o kẹ wọlé àtẹ̀mí o kẹ wọlé ìwó orí o kẹ sì tún wọlé àjọṣepọ̀ wa kẹ yọ̀ǹda ìyàwó Martins fún kéèmí ó kàn máa mú lọ ilé káwọn èèyàn sì yìn mí pé olórí ẹbí òun náà àsomọ́ èèyàn kí n bẹ ọmọ mímọ́ èèyàn sọ̀rọ̀ ní tí mo ti torí ẹ̀ wá ní. ẹ ṣeun olórí ẹbí àjọṣewọ̀ kú ní bàjẹ́ ọ̀rọ̀ tẹ́sán dáa gan ó dáa gan nígbà tá a rẹ̀ ti pé ìyàwó kọ́ ló pa Martins àbí lórí ká kábí káfílẹ̀ kó mọ lọ lálàáfíà káwọn tí ó sì sẹ̀wọ̀n lọ sẹ̀wọ̀n. ṣùgbọ́n òfin ìfàyè gbà wá ṣé mo pé ọ́fíìsì tá a wà yìí ọ́fíìsì òfin ni àwọn ẹni agbófinró ni wá àwa gbogbo ọ̀la àgbọ̀dọ̀ jẹ́ kí òfin yé gèrè torí pé ẹni tó ń kọ òfin kan òfin ń mú bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè yìí dẹ̀ ní òfin ìbí ẹ̀ làwọn ṣe jẹ́ agbófinró most especially tó bá ṣe ti jọ́rọ̀ murder case pé ẹ̀mí bọ́ mùsùlùmí pẹ̀mí bọ́ kìnìkan kò ń ṣe kéèsì tí ọlọ́pàá máa ń fi ọwọ́ yẹpẹrẹ mú kò dẹ̀ ń ṣe kéèsì tí ọ̀gá ọlọ́pàá kankan lè wò pé kò tiẹ̀ fẹ́ nìkan lẹ̀ nítorí wípé kéèsì tó so mófin ńlá ni wọ́n ní àwọn olóyìnbó ń pè ní capital offence any case tó bá jẹ́ capital offence is not a bailable offence so ìdí nìyí ṣùgbọ́n mo rántí gbogbo àjọṣepọ̀ wa in fact gbogbo nǹkan tẹ́ ẹ sọ òótọ́ ni wọ́n dẹ̀ ní bù fún mi bù fún ẹ. ó làkèrè ké lódò. so gbogbo bù fún mi tèmi bá lè ṣe tó wà ní kápá tèmi èmi á ṣe
ìyẹn ni wípé màá tiraka pé kí ẹjọ́ yẹn lè tètè dé ilé ẹjọ́. Bẹ́ẹ̀ni tó bá wá délé ẹjọ́ èmi á wá rọ̀ yín jọ̀rọ̀ wọ́ yín ni fún mi tó tún wà more important wà ni pé kẹ́ ẹ wá lọ́ọ̀yà. I'm not talking of charge and bail lawyer. Lawyer tó bá ní òun ṣe. No. Qualified lawyer tó lè dúró síwájú adájọ́ tó mọ tí òfin yé gan tó dẹ̀ mọ gbogbo àwọn nǹkan tó lè sàṣà bẹ́ẹ̀ tá a fi convince adájọ́ láti ṣe nǹkan tó fẹ́. Irú agbẹjọ́rò tí èmi sọ nìyẹn. Even tí nígbà bí mo lè recommend àwọn orúkọ kan fún yín. Ṣé to understand? So ìyẹn ni kí ẹ̀yìn gbajúmọ̀ torí pé tọ́rọ̀ bá ti wá délé ẹjọ́ gbogbo ìgbòho sí ọ̀wá adájọ́. DPO ṣé ẹ rántí gbogbo àjọṣepọ̀ wa ni? Ẹ rántí pé àwọn ọmọ kan tí wọ́n láwọn dá oríta ọmọ kú lé ìyá ọ̀gbọ́n lé ṣé ẹ mọ̀ pé èmi mo ṣe atọ́nà bẹ́ẹ̀ ṣe rí wọn mú? Àwọn ọmọ ní ẹgbẹ́ òkùnkùn jọ́sí náà ṣé ẹ mọ̀ pé mi mo bẹ̀rẹ̀ sí ní tọ́ka wọn kí wọ́n mọ̀ tó gbọ́ pé èmi ṣe mọ̀ pé ó ní wàhálà èmi mo ṣàtọ́kùn bẹ́ẹ̀ ti rí wọn mú. Èmi náà ti ràn yín lọ́wọ́ àsìkò ìrànlọ́wọ́ tẹ́yìn náà ṣe fún mi kẹ́ẹ̀kan wọ́n mọ̀ kẹ́ẹ̀kan ní akẹ́ẹ̀kan pàṣẹ pé ẹ bá mú ọmọbìnrin ìyàwó Martins jáde o ọlá àti olórí ẹbí o kí n sì mọ́ mu lọlé káwọn ẹbí náà sì gbé òṣùbà fún gbé olórí ẹbí o àṣebáṣe rò bẹ́ẹ̀ léèyàn àṣẹ mọ̀ yàn. Lóòótọ́ lẹ́nu yẹn ṣùgbọ́n ìrànlọ́wọ́ tó ní náà lè ṣe fún yín lóòótọ́ tí mo sọ fún yín tí mi ò tọ́ yín. Èrè lobìnrin jẹ lábọjà òye. Èrè lobìnrin jẹ lábọjà òye. Madam, kí ni ìdí tẹ́ fi rán wọn ayákẹ́lẹ́ àkọ́kọ́ pa fámílì ọkọ yìí? Ọ̀rọ̀ tẹ́ ń sọ yóò yé mi. You've known me for a very long time now. Mi ò kí ń ṣe criminal. I'm an easygoing person. Stop lying. Àwọn tí ẹ rán wọ́n ti jẹ́wọ́ fún wa. Kí ni ìdí tí ẹ fi ní kí wọ́n waste ọ̀hún ẹlẹ́nu? Why? What for? Kò tẹ́ ń bí mi náà mọ̀ ń darí lọ. Mi ò lè pẹ́ díẹ̀. Mi ò lè pààyàn. Madam, àṣírí yóò bò rárá. Gbogbo àwọn tí ẹ rán ni wọ́n ti jẹ́wọ́. Ẹ jẹ́wọ́ fún mi. Kí ni wọ́n ṣe fún yín? Ẹ̀ṣẹ̀ wo ni wọ́n ṣẹ̀ yín? Talk to me. I killed them. I'm not regretting that fact that I killed them. Look at me. I am ready to kill them again and again and again. But why? Kill a powerful. Ever since I married my husband, all I've done to him and his family is loved them. I love them like they are mine. But look at what they did to me. Kí ni wọ́n ṣe? Ìbínú ọ̀pọ̀, ìbínú ọ̀pọ̀, ìbínú ọ̀pọ̀ ya ẹ máa dá. Ọ̀rọ̀ ìdílé ni, ọ̀rọ̀ ìdílé wa ni, dandan ni a gbọ́dọ̀ ṣe ni. Ọ̀rọ̀ ìdílé wa ni o, dandan tàìdán, a gbọ́dọ̀ ṣe ni o. Kó lè bá tù kó lè bá bà òwe, kó lè bá jọra wọn. Alọ́ba fẹ́ṣì mo mọ̀ ìbínú òpó àtàbára lé. Kí ló ṣẹlẹ̀? Àyìnkẹ́, ṣé mo kúrò ìdílé wa ni?
ní bá ṣe tèmi tán lómi tí ó padà bá ṣe tèmi. níbo. But still, nobody deserves to die. Did you? Yes. You don't deserve to live. Ẹ̀kọ́ tí mo fẹ́ ni pé mo fẹ́ bá yín pé kò sí kọ̀kọ́ lọ́wọ́ mi kí kẹ́ fún mi lówó kò tẹ̀ sí kọ́ta lè jẹun rárá wọn ni mo ṣe wà. Ó mà ṣe rí mo mọ̀ pé ẹ kì í gbọ́rọ̀ àmọ́ ṣe rójú yín méjèèjì ẹ máa wo ẹnu mi bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ mójú ẹ máa wo ẹnu mi bí mo ṣe ń sọ̀rọ̀. Akókóró mú yín lókè yín ẹ ń ṣe fún omi gbóná àti iyọ̀ kẹfì iyọ̀ má lọ. Ṣé mi ò lè múwèé àti báírò kí n kọ́lẹ̀ fọmọbìnrin ṣé kò kàwé rárá ni? Ẹ wò ṣe rí ọ̀rọ̀ tí bá ń sọ báyìí ẹ máa wò mí báyìí ẹ máa wo ẹnu mi. Kí máa wo jù mo ń gbọ́. Ṣe rí àwọn fámìlì yín àwọn ẹbí yín fámìlì yín àwọn náà ní kí n máa múra báyìí. Wọ́n ní opó kò gbọ́dọ̀ jẹ oúnjẹ gidi kò gbọ́dọ̀ wọ aṣọ gidi kò gbọ́dọ̀ sùn sínú yàrá ọkọ ẹ̀. Ó dá o wọ́n ní bá sọ wípé kẹ́ lọ gbégún ṣóbìnrin ń gbégún ni ta ló sọ bẹ́ẹ̀ gọ̀gọ̀gọ̀ ṣé olórí ẹbí ló sọ bẹ́ẹ̀ ni àbí ta ni ẹ sọ fún mi kí lọ bá wọn ta ló ń bá wọn rò. Àwọn fámìlì yín wọ́n ní mi ò gbọ́dọ̀ wọ aṣọ. Àwọn fámìlì wa. Kí n má wọṣọ mi ì gbọ́dọ̀ jẹ oúnjẹ tó ń wù mí oúnjẹ. Kí ló bá yẹn wá kí ló tó pọ̀ pa. Irú àṣà òṣìwò nìyẹn ṣọlá sọ pé àwọn ìṣòro rẹ̀ àbí ọ̀rọ̀ burúkú wo nìyẹn kò sí kan tó jọ bẹ́ẹ̀ o ebi ò gbọ́ orúkọ bẹ́ẹ̀ yẹn ní ìtẹ̀ rárá rí nínú ẹbí wa mi gbọ́ rí nǹkan tí mo kàn mọ̀ nínú ẹbí wa ni pé ẹni tó bá ti bímọ ọkùnrin nínú ilé wa fúnjọ́ méje kò ní jẹun àtẹ́lẹwọ́ máa jẹ kò ní jẹ iyọ̀ kò ní jẹ epo yẹn ní kọ́ ni mo mọ̀ gbogbo ètò kù tẹ́ ẹ sọ yìí èmi ò gbọ́ pẹ́ o mi mọ̀ pẹ́ o àwọn tí mo bá délé àbẹ́ ìlọ́wọ́ olórí ẹbí bóyá yẹn ṣẹ́ bẹ́ẹ̀. kódà ẹjẹ́ àfikún wọṣọ kò jẹun lẹ̀ ṣé àwọn ọkùnrin nínú ilé yín àwọn ọkùnrin nínú ẹbí ṣé wọ́n máa ń bá opó lò pọ̀. Kò tí ì yé mi bẹ́ẹ̀. àwọn ọkùnrin àwọn baálé gbogbo àwọn ọkùnrin nínú ẹbí yín. nínú fámìlì wa nínú ẹbí ti wa àwọn ọkùnrin bẹ̀. ṣé wọ́n máa ń bá opó lò pọ̀ opó wọn máa gorí ẹ̀. àṣà burúkú nìyẹn àwọn ń ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ wa kódà tí wọ́n sọ bẹ́ẹ̀ fún yín ni tó sọ bẹ́ẹ̀ fún yín ni kó ṣe kọ́ tó dáa tó bá sọ bẹ́ẹ̀ fún yín wọ́n bá ṣe kọ́ tó gbọ́n wọn ṣe kó ṣe kọ́ tó dáa àbí tá fúnra kò ṣe ta ló sọ bẹ́ẹ̀ nu wọn kó dáa ní ò dáa èmi ò gbọ́ yẹn nínú fámìlì ẹ wò ẹ ṣe gbé ọ̀rọ̀ tán ẹ gbé ọ̀rọ̀ fámìlì ẹgbẹ́ tì ẹ bá ní ọbẹ̀ nǹkan. kó lè bàtú kó lè bàbà òye kó lè bàjọ́ ra wọn alọ́ba fresh mo mọ̀ ìbínú òpó àtàbára alé tàbára oko àtàbára alé tàbára oko ẹni tí ó rà á san. ẹ kú jókòó sáré màdámù bọ̀ màmá yín pọ̀ wá sí. So sorry for keeping you guys waiting. Yeah, èmi ni mo ránṣẹ́ pè yín, and I've got a job for you guys. Mi ò kí ń ṣe obìnrin tó máa ń sọ̀rọ̀ púpọ̀. So I would like to go straight to my point. Mo fẹ́ kẹ́ bá mi pa gbogbo àwọn ẹbí ọkọ mi. No, sorry. Àwọn ọkùnrin tó wà nínú family ọkọ mi. Mama. Ṣé gbogbo wọn ṣẹ̀yìn tó yẹn ni àbí má kà. wọ́n
sorrow mi ò tí dá lóhùn. You know what I do for a living, right? Mi ò tí sọ̀rọ̀. Ti dẹjọ́ lẹ̀. Well, I'm less concerned. And you know, I don't joke with my job. Like you rightly say, Papa, hope you're ready for my cash. Tó bá ń gbọ́ gbogbo ẹ̀ ni mo ní. Gbogbo ẹ̀ ni mo ní. Owó ń bẹ, oògùn ń bẹ, agbára ń bẹ. Gbogbo ẹ̀ ni mo ní. So mention your price and I'll double it. Iṣẹ́ dìde, ọmọ aláṣẹ jẹ. Owó ti dé ọmọ aláṣẹ là. Tó bá ìwé ìfẹ́ nìyẹn, I will need to involve guys. I'm talking about the top men in town. Like I rightly said, wọ́n pọ̀ díẹ̀. So I'll send you their pictures one after the other. Èyí tí kú bá ti kàn, ẹ rí picture. Tó bá jẹ́ pé lóòótọ́ wọ́n pọ̀, owó ẹ̀ máa pọ̀. Ṣé lè mọ̀ pé iṣẹ́ tó gbé fún mi, owó ni màá fi sort everything from bullets to the officers. When I say officers, I mean the professionals. You get? So hope you're ready for that. I'm mad by way I got a lot to do. But the cash here, I'll need more bullets. But it's a boy, and I will still need to say to my officers. You know what that means? Mention your price and I will double it. My price. Don't worry. How I do my things. I mean, call my handle party. Put them to my handle there. You will hear from him. And you guys get your alerts. Out. Guys, let me tell you something. I want to get 415 minutes. But before 5 minutes, I'll have to 25 million. 25 million. Scorpion. Why am I buying now? 20 million is bad. Why? She don't want to put 20 million now. I'm going to go to one there. Guess what I talk now? 20 million. Okay, you go fi kun. Anybody? Ṣe ja ẹ tán. Moyan. Sori Scorpion, ó lọ sọ̀rọ̀ ló tọ̀ yọ̀bọ̀ nínú parọ́ fún ẹ. Scorpion ṣe máa múṣẹ́ wá náà. Tẹ́ bá gbára gbọ́ trust ló jájú. Sori Scorpion, òun ló mú ǹdò, òun ló máa kú rẹ̀, òun ló mú ọgbọ̀n kan tó wà nílẹ̀. Ọ̀pẹ ẹni máa ní sùúrù o. A ní ọ̀nà agbára lórí owó náà. Ṣé rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Fẹ́ láwọn mú gbó. Omi pé kẹ́lómi máa wọ̀ mú gbó. You understand? Tó bá ti lè mú gbó, wọnú gbó kó lọ mú gbó. Jẹ́ ká kí bọ̀bọ̀ yìí 25 million. No be small money now. See what they pay me be say. Ẹ máa ń rò tán lẹ̀ ẹ̀ ní fẹ́ sọ. You guys, ẹ mọ̀ kó tó wà involved in the game tá a sọ̀rọ̀ yìí. The only thing I hate in my life, only can I appreciate. See, mo mọ wàhálà tí mo ṣe kó yẹn tó jáde. Nǹkan tí mo fẹ́ bí ẹni wípé ṣé kí n return owó ẹ̀? No, I don't want you to talk. You don't talk. You talk. Ṣé kí n return ẹ̀? Answer me. Scorpion. No be say you don't know what I dey talk. No, just tell me to You can do better. I know you, Scorpion. You bad, you gallant. Just follow the guy and talk. Follow and talk. You go do more. See, make I tell you something. Wait, make I tell you something. Scorpion will be today now. Wait, let me tell you something. Scorpion tó múṣẹ́ 25 million wá. Ṣó mọ̀ pé tó bá dọ̀la, ó lè múṣẹ́ 50, 60, 70, 80, 90, 100 million naira. And this client wey give us this job, ó tún introduce wa sí ẹlòmíì. Baba mo will collect this money, do this work. Guys, are we game? Your game. Are we game? Are we game? You have to talk. You
No, we can't do without you. We are ones. We are brothers. We share the same blood, the same flesh. Are we game? Okay, I'll talk to her to add 5 million. Now you are talking! Now we come here, no. You know what they talk now. You know what they talk. Come on, show them the share now. No, that's a quick. Madam, I just paid for gone near my pocket. I would never have thought of that. But this is a loving man. He's a caring husband. His family took him. They killed my husband. They took my joy. Baba, let's make one family one look. Huh? Yoruba. Mama bẹ́ẹ̀. Uncle, gbogbo nǹkan tí ẹ sọ ló yé mi. Gbogbo demand kálukú àkọlọ́ọ̀ká. Ṣùgbọ́n èmi Ọlọ́run á fún mi lágbára láti satisfy everybody. Àtẹ̀yìn o, àti òun àti èyí tó jókòó tì mí náà ìgbà Ọlọ́run máa ṣe. Àmọ́ ṣe rí lọ́wọ́lọ́wọ́ tí mo wà yìí, owó pọ̀ lọ́wọ́ mi. Owó pọ̀ lọ́wọ́ mi, owó orí bákan. But later, tọ́lọ́run bá tún ṣe máa yẹ dún. 50k is okay. 50 no. So Mali, ṣé account ọ̀dọ̀ yín náà ni kí n transfer ẹ̀ sí? Èmi náà sì lọ́lọ́ ń pèlú lórí ẹbí yín lónìí ikú kò sì mẹ́mẹ́ pa mí. Àkáǹtì mi ló sì sí. Ṣùgbọ́n bó bá wá fẹ́ ṣe sàkáǹtì mi, wọ́n ní bí èèyàn bá ní kọ́lọ́ rí kéèyàn gé èèyàn náà rí wọn náà. Jẹ́ kí àwọn tó kù jẹ́ kí wọ́n mọ iye tó ṣe sàkáǹtì mi. Ó náà ni mo sọ yẹn, mo ní 50,000 ló wà lọ́wọ́ mi báyìí. Later tọ́lọ́run bá dẹ̀ tún ṣe dáadáa máa tún transfer owó mi. Martins kúrò díẹ̀. Inú 300,000 jẹ́ ìrọ́jú. Inú 300,000 ọwọ́ ló fún 150,000 dákun owó kíni ká fi ṣe sówó tá a fi owó òrìṣẹ́ ní àbówó tá a fẹ́ fi ṣe ń tá a láfẹ́ ṣe tá a wá bọ̀ fún. Martins kì í kúkú ṣẹ̀bi ìwọ náà irúmìíràn rẹ ti ń jó ẹ ti ń lù fún wa lẹ́bọ̀ọ́ náà. Èmi mọ̀ pé ìyàwó rẹ ni mo mọ̀ pé ò ní tí rẹ̀ sì bá sì wá ń pàkúta kì í ṣẹni oníbàárà àti ẹ̀ báyìí ló ti yá gbọ́. Nígbà táwa mọ̀lẹ́bí ti jókòó tá à ń sọ̀rọ̀ tíyàwó rẹ náà ti wá ń dá sí ẹ bá ń fẹnu kanra yín létí. Martins. Rárá o. Àbẹ́ ẹ̀rọ ló ń bí ọjọ́ tó ti ń fún wa 500,000 ó béèrè lọ́wọ́ ìyàwó rẹ sówó wà lọ́wọ́ rẹ̀. 50,000 ló wà lọ́wọ́ mi báyìí. Òun náà mo ṣe ohun tí mò ń bí ni pé ṣó lówó lọ́wọ́ kó lè yá mi kí n fi kún. Èyí tẹ́ fi ń sọ pé òun ló ń sọ pé iye kan ni kí n fún yẹn. Mò ń bí ni pé ṣé change wà lọ́wọ́ tiẹ̀ náà kí n fi kún tọwọ́ mi. Ó dẹ̀ ni pé kò sí ìsinsìnyí. N tó sọ nìyẹn. Kò sí wàhálà ṣé gbogbo yín ti gbọ́ ìwọ sọgbọ́n tẹ́gbọ́n rẹ sọ. Ó yé mi náà lọ rìn ṣé ń gbọ́. Ó nínú 300 tá a wá béèrè ó ní 50,000 ló nínú 300 ṣó o gbọ́. Bọ́dá mi ẹ wo ẹ bá lọ join ní ọ̀rọ̀ kí social club o ó ti pẹ́ o àwọn ọ̀rọ̀ kí social club ti pẹ́ o oríṣiríṣi àwọn ẹgbẹ́ ló wà o tẹ́lẹ̀ wọ o. Àǹtí mi ó tó ń sọkọ́ nìyẹn wọ́n ní 50 márùn-ún báyìí òun náà fẹ́ kó fún gbogbo wa owó gbogbo ẹbí. Àbí kò fẹ́ dà fún ẹ àwọn ta ló ń búyà yín ẹ sọ fún ọpẹ lábúrò tó mòdì ẹ wò bọ́dá mi tí bá mú ọ sọ́wọ́ báyìí wọ́n máa gbẹ ni mo sọ bẹ́ẹ̀. Gbọ́dọ̀ ń sọ a ní 300 owó tá a fẹ́ dé tí gbogbo wa fẹ́ pín tá a lá fẹ́ lò ó wá ní òun ò ní 300 fún wa kò wá tó ní kóun ó pín méjì ìyàwó rẹ̀ wá sọ fún pé
50,000 ní kó fún wa 50,000 ní kó fún wa. ó ṣojú wa ṣe bá wà. 5 10,000 20,000 30,000 40,000 50,000 5 owó. bọ̀dá mi ẹ wojú mi dáadáa ṣé yẹ yín mo dẹ̀ láìkì gidi gan ṣé tí yẹ yín ní ìsìnjẹ́ òkè jàdá mi àlẹ́ ẹ bá lọ jọ́ ẹgbẹ́ alátẹ̀wọ́ o èmi ò láìkì ẹ ẹgbẹ́. ẹ wo bí Martins tí Ọlọ́run bá wa mú wọ lólógo nu mọ̀lẹ́bí wa tó sì jẹ́ pé àti ẹ̀ wá mọ̀ bóyá ògo gbogbo wa náà lọ papọ̀ tọ́lọ́njẹ ọmọ fi ṣògo tá a tún wá bínú tó tún wá lè ṣètọ́jú àwa tó ń lògo rẹ̀ Martins tó wá jẹ́ ní tí ọ̀tọ̀ lọ́mọ fi lọ̀ wá tó bá jẹ́ ìyàwó rẹ̀ ní ọmọ kọ́ sí wa ìgbà tá a jọ bẹ̀rẹ̀ láti kékeré tí ìyá wa bí wa ṣé òun mọ̀ gbà tí èmi ò mú ọ̀dá ní sọdá títí tá a bá ń lọ léèwé ni ọwọ́ afẹ́ ìyàwó tó bá ìyàwó lọ́wọ́ àgbà olówó á di pé ń pàṣẹ fún ẹ kọ́kọ́ wá jọ ń jẹnu síra yín létí kó o tó dé mi lò Martins èmi ò sọ̀lọ̀ sí o wàláhì tàláhì èmi ò sọ̀lọ̀ sí Ọlọ́run ò sì dá mi lólòṣì ìyàwó rẹ ní ọmọ pàṣẹ fún tó fún tó fẹ́ bó ṣe mọ̀lẹ́bí ẹ kò sí wàhálà ẹ bá a bá tiẹ̀ wá sọ gbogbo ẹ̀ náà látàárọ̀ tẹ́lẹ̀ tó jábí gbẹ̀yìn ìyá wa tí ò rọ́rọ̀ sọ gbogbo bá a ṣe wí kò rí nǹkan kan sọ kò lè sì lọ rọ́rọ̀ sọ náà nígbà tí jẹ́ pé ìyàwó rẹ̀ náà ti po nǹkan fóònù náà jẹ ní tó gbé fóònù ló gbé fóònù náà mu ṣebí òkúkú ń gbé bí ń bẹ ó ń bẹ pẹ̀lú ẹ ní gbogbo ìgbà àbí ẹ wò ó gbogbo ẹ̀yin tó kù kò sí wàhálà ẹ jẹ́ àmọ́ lọlé. olórí ẹbí wàhálà wà o wàhálà wà gidi gan tí ò ń ṣe kékeré. mo rọrọ sọ ó yá sọ̀rọ̀ kó jẹ́ àgbọ̀. òun á sọ̀rọ̀ níwájú mi tí wàhálà bá tiẹ̀ wà tí anybody fẹ́ fà òun náà tún bẹ́ẹ̀ mi fa wàhálà lè tó yẹ pé oúnjẹ ọ̀sán àárọ̀ àtàlẹ́ ọ̀dọ̀ mi ló ti ń jẹ every kọ́bọ̀ tó bá ní ìdèmí ni mò ń fún òun náà tún máa bá mi fa wàhálà ó yá fa wàhálà kàrí. Martins bó bá ti kó láyà jẹ tí ò tún lè sọ̀rọ̀. ẹ jẹ́ kó sọ̀rọ̀. kí ló ṣẹlẹ̀. àǹtí mi ẹ má sùn òkun. kí ló ṣẹlẹ̀ látàárọ̀ kí ló ṣẹlẹ̀. àǹtí mi olóòtú ìyá wa ni. èwo ló wá fẹ́ kún sí. ìyá wa ṣe báyìí ìyá wa ṣe báyìí. Can you see they don't deserve to live? But they don't deserve to die. Ṣé bẹ́ẹ̀ ilẹ̀ pè wá? Ṣé pè wá nígbà tí ògbélé ìṣẹ̀lẹ̀? Why have you take law into your own hands? Why? You would have released them. Ṣé bá tẹ̀ ṣe pè wá náà? Ẹ̀dọ̀wọ̀ ẹ̀ṣin lóru ẹ̀ wá ló ń dàgbà. Ìbínú ọ̀pọ̀. Ọmọ èèyàn wo lẹ́yìn gbọ̀ngún nírin nípò tí ò ní jàmbá tá. It's okay. I'll come back. Ọ̀rọ̀ ìdílé wa ni dandan ni a gbọ́dọ̀ ṣe ni. Ọ̀rọ̀ ìdílé wa ni o dandan tàìdán a gbọ́dọ̀ ṣe ni o.